sórí ètò yín ètò wa òwe àṣà èdè Yorùbá pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín Adéṣẹwà. Èmi lọmọ wá ọmọ ẹkùn ọmọ olómọ àpọ̀nrọ̀ ọmọ alágógó òde Ìjẹ̀ṣà òṣèré orídìí ìṣáná ilé lọmọ wá ti ń múná roko ọmọ olóbì kan wọ́wọ́ ti rí wọ́ ọmọ olóbì kan wọ̀wọ̀ ti rí wọ̀ ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ lókè òmù èsì ọ̀ràn fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà ẹ̀yẹ lé jẹ́ ẹ káàbọ̀ sórí ètò abala ọ̀rọ̀ ìṣítí la wà lórí òwe àṣà èdè Yorùbá ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn mò ń bọ̀. Ayé mi tèmi bá mi. Àmín. No, it's not us. Thank you for saving me. Thank you, my Lord. Thank you for saving me. Thank you, my Lord. Ẹ káàbọ̀ padà sórí ètò ní abala ọ̀rọ̀ ìṣítí lórí òwe àṣà ti ọ̀sẹ̀ yìí. Ọ̀rọ̀ tí a fẹ́ fi gbára wa ní ìyànjú ó dá lé lórí ayé yìí ló mọ̀. Ayé yìí ni ìgbéraga mọ̀, ayé yìí ni ọ̀tẹ̀ mọ̀, ayé yìí ni tẹ̀mbẹ̀lẹ̀kú mọ̀, ayé yìí ni mo lè gòkè mo lè sọ̀, ayé yìí ló mọ̀. Ayé yìí ni ìbàjẹ́ ọmọlàkejì mọ̀, ayé yìí ni inúnibíni sí ọmọlàkejì mọ̀, ayé yìí ni owó mọ̀, ayé yìí ni ipò mọ̀, ayé yìí ni aṣọ ẹ̀ṣọ́ mọ̀, ayé yìí ni ògbọ́teku ròfẹ́yẹ gbọ́tẹyẹ ròfẹ́ku, ayé yìí ló mọ̀. Ayé yìí ni aṣíwájú mọ̀, èyí tí àwọn olóyìnbó ń pè ní leadership. Ayé yìí ni afàdúrà jagun mọ̀, èyí tí àwọn olóyìnbó ń pè ní prayer warrior. Ayé yìí ni ìgbàlà mọ̀, èyí tí àwọn olóyìnbó ń pè ní deliverance. Ayé yìí ni ìgbaniníyànjú mọ̀, èyí tí àwọn olóyìnbó ń pè ní counseling. Mo jù ọ́ lọ pẹ̀lú ohun gbogbo tí mo ní, ayé yìí ló mọ̀. Ibi tí mo bá ti ń sọ̀rọ̀ o ò lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ níbẹ̀, rántí wípé ayé yìí ló mọ̀. Ìlara ọmọnìkejì, ayé yìí ló mọ̀. Ayé yìí ni mo lówó ju ọmọlàkejì mi, ayé yìí ló mọ̀. Wọ́n fẹ́ fún ọ̀rẹ́ rẹ ní iṣẹ́ tí yóò mú kúrò nínú ìṣẹ́, ṣùgbọ́n o gba ọ̀nà ẹ̀bùrú láti má jẹ́ kí iṣẹ́ náà kó di tọ̀rẹ́ rẹ. Ṣe ìrántí wípé ayé yìí ló mọ̀. Ipò tí mo dé kò sẹ́ni tó máa débẹ̀, kò sẹ́ni tó máa ga jù mí lọ, rántí wípé ayé yìí ló mọ̀. Ìwọ tó jẹ́ wípé inú máa ń bí ẹ nígbà tí àwọn èèyàn bá ń ṣe rere, yálà ni wọ́n súnmọ́ ẹ àbí wọn kò súnmọ́ ẹ rárá, rántí wípé ayé yìí ló mọ̀. Ayé yìí ni gbogbo nǹkan mọ̀ ní ilé ayé. Èmi ni mo tó báyìí, èmi ni mo dà báyìí, rántí wípé ayé yìí ló mọ̀. A wá nílùú jù báyìí lọ lórí ètò yín ètò wa abala ọ̀rọ̀ ìṣítí lórí òwe àṣà ti ọ̀sẹ̀ yìí. Lọ́sẹ̀ tó ń bọ̀ ká fi ayọ̀ pàdé, ire lójú owó ń rí, ire lójú yín máa rí. Ẹ̀yin ọmọléèwé ọpọlọ yín kò wá ní jọba. Ẹ̀yin olólùfẹ́ wa ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ o, etí tí ẹ fi ń gbọ́ wá ò ní di ní agbára àṣẹ Èdùà. Nígbàkigbà tá a tún pàdé lórí ètò yín ètò wa òwe àṣà èdè Yorùbá ká fi ayọ̀ pàdé o.